السلام عليكم ورحمة الله وبركاته. أتوكر وكاب لك سيسي أبالتي أشوا. Onani abalati a ti ń sọ nípa ohun tí anabi ìjọ ahmadiyya tí ṣe gulam ahmad ohun tí ó fojú àwọn anabi ọlọ́run kan bẹ̀rẹ̀ látòrí adam tí tó fi dórí anabi isa alayhi salatu wa salam kódà kó gbàgbé anabi wa sallallahu alayhi wa sallam náà láti fún òun náà ní títí ẹ̀ náà nínú àwọn àbùkù olóròǹbó èyí tó fi ń kàn wọ́n. Abala ibi tí a rí yanjú òun náà ni abala ibi tí gulam ahmad ti ń pèrè ní anabi wa muhammad sallallahu alayhi wa sallam. Mo lérò pé gbogbo àwọn ọ̀rọ̀ tá a ti gbọ́ sẹ́yìn ó kọjá ní tí ìjọ ahmadiyya àbí ẹlòmíì nínú àwọn tí wọ́n ń gbèjà wọn ó kọjá ní tí wọ́n lè ṣàròyé lé lórí wípé irọ́ là ń pa. Ṣùgbọ́n tí wọ́n bá sọ bẹ́ẹ̀ ẹ má jẹ́ kó bá yín lójijì ẹ̀yin mùsùlùmí. Inú tí mo màmá ìjọ yìí òun náà ni at-takdhib daydanuhum at-takdhib la yatawarra'una 'anil kadhib wa hum aidan yatasarra'una fi at-takdhib. Inú tá màmá wọn látàná wa òun náà ni pé kí wọ́n sọ pé gbogbo ń tán sọ nípa àwọn kò sí kan tó true ń bẹ kí làwọn ṣáájú wàhálà tá à ń ṣe yìí fún. Ṣùgbọ́n idha lam tastahi fasna' ma shi'ta gẹ́gẹ́ bá Ànábì sallallahu alaihi wasallam ṣe sọ nínú àdìsí kan tó wà nínú 40 àdìsí Imam Nawawi. إن مما أدرك الناس من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنع ما شئت. نورو tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni síwájú tí wọ́n jẹ́ ni ire náà ànábì Ọlọ́run àwọn ànábì Ọlọ́run àwọn ẹni ire náà tí wọ́n sọ òun náà ni pé téèyàn bá ti lójú tì kò sírú wà tí ẹ ní bá lọ́wọ́ onítọ̀hún yẹn. Ẹni tí ò bá ti lójú tì kó máa ṣe ń tó wù ká máa sọ̀rọ̀ kalẹ̀ pẹ̀lú ẹ̀rí pẹ̀lú ìwé pẹ̀lú péjì kí wọ́n tó máa ṣàyàkókò nàkí náà méjì ni wọ́n pín sí. Ó wà nínú àwọn èèyàn náà tó jásí wípé wọ́n ti gba ẹ̀kọ́ tí wọ́n gbà náà ni pé ní tí wọ́n bá sọ tí wọ́n fi ń bú wa ẹ gbọ́dọ̀ gbọ́. Àwọn yẹn ló pọ̀ jù wọ́n ti kó sí wọn lórí wípé Imam Mahdi ànábì Ọlọ́run kì í ṣiṣẹ́ mistake kódà tó bá ní ọ̀sán ní òru tó sì jásí wípé ọ̀sán la wà. Ìjọ Ahmadiyya ṣetán àti gbàgbọ́ torí pé àwọn tá à ń mú mọ́ ọ̀gbẹ́ni náà lẹ́nu nínú àwọn irọ́ kàǹkà ó kọjá àfẹ́wé mọ́. Ṣùgbọ́n àìlójútì òun náà ní jẹ́ kí yàn sọ pé bẹ́ẹ̀ ni kò parọ́ ó dá ẹ fún wa lẹ́rìí nǹkan báyìí wọ́n ní àwọn ọmọ ibi tó wà lóòótọ́ bọ̀t kò parọ́ níjọ́ tí a bá sọ ẹ̀sìn Islam di bẹ́ẹ̀ yẹn kẹ́nìkan sọ pé ànábì sọ pé ẹni bá ti rí mi ó ti rí Ọlọ́run káàdẹ̀ sọ fún wa pé ẹ fún wa ní àdìsí yẹn kan ní lóòótọ́ kò fi àdìsí yẹn ti sínú ìwé kankan nínú ìwé àdìsí ṣùgbọ́n kò parọ́ kí ló fà á tí ò ṣe parọ́ wọ́n ní torí pé ànábì Ọlọ́run ni ó kì í ta ló gbà á ànábì Ọlọ́run gan-an ṣáwa gbà pé ànábì ni ṣèbí lọ́dọ̀ ara yín inú àpò yín àti inú kọ̀rọ̀ yàrá yín lẹ ti gbà á ànábì Ọlọ́run. Tábà ní irọ́ ni ẹ sọ fún wọn ẹ bí lọ́wọ́ ìjọ Ahmadiyya ẹnìkan sọ Muslim sect kí wọ́n sọ pé Islamic sect kí wọ́n sọ Muslim sect kan láyé yìí tó nígbàgbọ́ nù ànábì wọn tí ṣe Ghulam Ahmad yẹn yálà àwọn ẹgbẹ́ alásàlátù lọ́dọ̀ jọ wá Nàìjíríà ń bí ni o yálà àwọn àjọ onísúfì bíi Qadiriyya Tijaniyya gbogbo bí àwọn àjọ náà ṣe wù kí wọ́n lè sọnù tó àárí ìjọ kan tó bá Ahmadiyya ṣí ẹ̀ nù ànábì ẹ̀ àwọn nìkan náà ló ń dá nǹkan wọn gbàgbọ́ torí pé ìgbàgbọ́ gbogbo mùsùlùmí káfàtàwọ náà ni pé ọba àlekíọ́lá ti sọ̀rọ̀ ẹ̀ ó ti parí ẹ̀ nígbà tó sọ ní suratul ahzab Quran 33 verse 40 wípé ma kana muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin wa kana allahu bikulli shay'in alima. ọ̀rọ̀ Ọlọ́run ti pé ó ní pé Ọlọ́run ti sọ bí tí ìjẹ́ ànábì parí sí ó sì sọ fún wa òun náà ni lórí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ṣùgbọ́n ìjọ Ahmadiyya nínú àwọn awòròwòrò tí wọ́n máa ń dì mọ́ àbí ìtukùtù tí wọ́n máa ń tú òun náà ni kí wọ́n sọ pé nínú Sahih Muslim pé ànábì sọ pé ànábì Isa wà sọ̀kalẹ̀ ànábì Isa wà sọ̀kalẹ̀ ẹ wo language yẹn wọ́n wá nítorí pé ànábì ti pè Isa ní ànábì ó túmọ̀ sí pé Isa wáyé gẹ́gẹ́ bí ànábì Ọlọ́run bí Yorùbá ṣe máa ń sọ wípé ẹni bá fẹ́ jogún kógún ìtànkítàn òun náà ni irú wọn pa ókè káti wá sọ pé ànábì ni Isa alayhi salatu wassalam a ní láti exceptionalize ẹni yẹn kúrò nù ìjà ànábì tá ànábì tí Ọlọ́run sọ fún wa pé ó ti parí kó ti wá sópin a jẹ́ pé ayọ̀ ohun yẹn sọ́tọ̀ pé àyàfi ti Isa kò jù bẹ́ẹ̀ lọ kí wá ní ti ọmọ igbó Kọdíyà nílẹ̀ India lọ́hùn tó wá claim pé òun gan ni Isa yẹn òun ni Isa ọmọ Mariam kódà ó tún lóun náà ní Mariam gan fún rẹ̀ èyí tí rọ́kùnrin tó ń jẹ́ Mariam rí àfi ká máa pe bọ̀dá Ghulam ní bọ̀dá Mariam
ó ní ọlọ́run òun lọ́lọ́run bá wí ó ní àyà tó wà nípa rí Suratu Tahrim bí tọ́lọ́run ti ní wa Maryama binata Imrana allati ahsanat farjaha ó lóun àyà yẹn ó ń bá òun wí òun ni ọlọ́run pè ní Maryam yẹn ó dà ṣé ibnata Imrana náà tún ni ẹ́ so èmàlúkutu pẹ́bẹ́ àwọn ọ̀rọ̀ àgbọ́sọgbánù àwọn àwàdà kẹ́ríkẹ́rí ó wà nínú tí wọ́n ń pè ní Ahmadiyya yìí wàláhì bí mo ṣe sọ tẹ́lẹ̀ pé afẹ́ṣàánú wọn àfẹ́ kí wọ́n kú jífà ó náà ni wàhálà tí à ń ṣe yìí torí pé tí ò bá já sí pé wọ́n dáràn wọ́n sọ gbogbo ohun tí wọ́n sọ yìí ṣètọ́nù tí wọ́n láti kọ gbogbo ẹ̀ sílẹ̀ báyìí àwọ̀ òní máa ná ọjà ọ̀rọ̀ báyìí àwọn ló dá ọjà ọ̀rọ̀ náà lẹ̀ tá à ń bá wọn nà so afẹ́ kí wọ́n là afẹ́ kí wọ́n yege ni nítorí wá wà nílẹ̀ yìí kọjá ní tí ẹnìkan máa parọ́ torí pé wọn ò lè rí iṣẹ́ láti máa tan gbogbo ayé lọ ní gbogbo ìgbà so torí náà ńkọ́ ẹ̀yin mùsùlùmí a ò ní nǹkan kan ṣe pẹ̀lú àjàngbìlà ṣùgbọ́n iṣẹ́ tọ́lọ̀ ń pa wá nínú Al-Qur'an òfin ọlọ́run náà là ń mú tẹ̀lé níjọ́ tẹ́ bá ti fẹ̀sìn ilẹ̀ kí kálukú ṣẹ̀sìn bó ṣe wù ú ẹ ti bà ẹ̀sìn jẹ́ ẹ sì jẹ kísàkísà yìí Ànábì sallallahu alaihi wasallam ó ní la ta'murunna bil ma'ruf ẹ gbúdọ̀ máa sọ tí ó dáa fáwọn èèyàn kí wọ́n ṣe wala tanhawunna 'anil munkar ẹ sì gbúdọ̀ máa kìlọ̀ tí ó dáa fáwọn èèyàn kí wọ́n jìnnà sí ṣẹ́rí òjíṣẹ́ ọlọ́run sọ ní túláàsì ni al-amru bil ma'ruf wan nahyu 'anil munkar shu'abun min shu'abil iman nínú àwọn aṣẹ́ tọ́lọ̀ ń gbé kọ́ wa lọ́rùn pa gbọ́dọ̀ ṣe kí gbàgbọ́ wa lè dúró dédé òun náà ní ká sọ dáadáa ká kìlọ̀ tí ò dáa sìgá mímu bó ti kéré tó èèyàn ní lọ́mọ tó mu sìgá kó dákẹ́ lórí ẹ̀ kódà kó máa rìn pẹ̀lú ẹni tó mu sìgá lásán ẹni ṣé ńgbà tẹ́jọ́ rìn lọ tó mu sìgá ṣé orúkọ ò máa ṣe sí ẹni àbó mọ̀rú àwọn àìsàn tán ní sìgá ń kọ́ sí ni ó túmọ̀ sí pé àdákẹ́ kí ló wá dé tó bá di bí ọ̀rọ̀ ẹ̀sìn àbàfi kálukú lẹ̀ pé ẹ jẹ́ kálukú ṣẹ̀sìn àwọn ọmọ yẹn wọ́n máa kọ̀ndẹ́mù yẹn ẹni ní kẹ́kẹ́ má sọ̀rọ̀ ẹ̀ mọ́ kí ló ń jẹ́ kí wọ́n kọ̀ndẹ́mù bí báwo ọlọ́run làkọ́kọ́ ẹni tó kọ́ kọ̀ndẹ́mù anabi sallallahu alaihi wasallam náà sì tẹ̀lé ó wá pa wá náà láṣẹ pé man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi ẹni bá rí ntọ́kan kọ̀nù yín ẹ lu ọwọ́ bẹ́ẹ̀ lágbára ẹ lu ẹnu kódà tẹ́ ẹ bá tiẹ̀ wá lágbára ẹ fi ọkàn kọ́ ńbo láti wá lu ọwọ́ dé ńbo láti lu ẹnu dé tí ọ̀pọ̀lọpọ̀ wá dákẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ rí wípé ẹ má wulẹ̀ já sọ kankan ni àwọn tí wọ́n pátúmọ́ tí wọ́n alámadí wọ́n ní ànábì wùlámù tí wọ́n ń tẹ̀lé wọ́n á ní kẹ́yìn dákẹ́ lórí ẹ̀ wọ́n ní àgbà tí yóò kẹhùn sọ̀rọ̀ yóò padà kẹtàn sáré nígbà tí nǹkan bá ń ṣe wá tàrí náà ọmọ wa tó lọ ilé ẹ̀kọ́ táwọn alámadí tí wọ́n hijack ẹ̀ torí wọn láwọn fẹ́ assist ẹ̀ wọ́n fi wá rí hàn sí nígbà tí ẹ̀sìn kọ́ lẹ́kọ̀ọ́ láti lé tẹ́lẹ̀ tó bá dára wọn àbí nígbà tí ó mọ̀kọ́ wálé alámadí ló mú wá àbí nígbà tí yẹn bá mú babaláwo wá sílé lọ́kọ àbí pásítọ̀ àbọ̀mọ̀ ìjọ Michael Gabriel àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó yàtọ̀ kódà ìyẹn tó burú púpọ̀ torí pé kèfèrí ni kèfèrí ó máa jẹ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ń jẹ́ àmàdí ẹ̀yẹn rí àdúrà àbùkù tí wọ́n fi ń kan àwọn ànábì ọlọ́run wúlá Muhammad tá a mọ̀mọ́ gbogbo ran ìwà tí ò dáa irọ́ pípa ká ṣòwò mọ̀kùmọ̀kù ká àìlóòótọ́ nídìí owó kódà lórí ọ̀rọ̀ obìnrin àtàwọn ìwà àlùfàǹṣá ọ̀rọ̀ àlùfàǹṣá kí yẹn máa sọ̀rọ̀ kó máa sọ pé àwọn èdè lárúbáwá kan wà tó dàbí bí ìkébè obìnrin tí ò dáa àbí ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ yẹn tí ànábì lélẹ́yìí abẹ́ni ibi ọmọ yéésù tí ṣètọ́nù síwájú tó ń jẹ náà ibi fún so torí náà ńkọ́ ẹ má jẹ́ ká ti ọ̀dọ̀ àwọn ẹ̀wọ̀n yìí sọnù mo ti sọ fún wọn tí wọ́n bá ní nǹkan kan tí wọ́n fẹ́ sọ láti lè fi pè mí ń rọ́ agbájá kí wọ́n fi ṣe ẹnu tí mo fi ń sọ yìí náà ní káwọn náà lọ jókòó kí wọ́n pe àwọn àrò inú wọn àtọ̀dọ̀fín inú wọn àwọn àwòrán ṣàṣà wọn kí wọ́n pè wọ́n jókòó kí wọ́n pera wọn jókòó kí wọ́n sọ̀rọ̀ sí ní tà ń sọ yìí ṣùgbọ́n mo mọ̀ pé wọn ò ní ṣaláì tẹ́ tí wọ́n bá dánrú ẹ̀ wò torí pé ìmọ̀ sọ wípé ohun tá n ká ò sí nínú tíra ìsọkúsọ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ sọ wípé ohun tá n ká yẹn a ò tí bó ṣe ẹ̀ka tu ìwíkúwí nìyẹn náà kí làwa ń jẹ́ akẹ́kọ̀ọ́ èdè lárúbáwá fún ẹ sọ bó ṣe ẹ̀ka tu fún wa kí wọ́n ti ẹ̀ṣẹ́ kíṣẹ́ kan jáde kan tẹ̀ fi gbogbo ọ̀rọ̀ tí mo sọ nírọ́ kí wọ́n á wò bóò ni wọ́n ṣe tú àwọn ọ̀rọ̀ yẹn tí wọn ò bá ní wọ́ ìdí wọn jáde sí so torí náà à ń ṣe torí eléyìí wàláhì hisbatan lillahi ta'ala ẹnìkan fún wa ń tẹ́ ń kọ́bọ̀ níjọ́ mo ti ń bá a bọ̀ yìí mi ò gbà tẹ́ ń kọ́bọ̀ lọ́wọ́ ẹnìkan nítorí kí n lè sọ̀rọ̀ Ahmadiyya ṣùgbọ́n mo filẹ̀ bí wípé ojúṣe ni nínú ẹ̀sìn gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run tó pa wá pàápàá jùlọ tá a bá wà láwùjọ tá a rí wípé irú ẹ̀ pọ̀ àfi ká ṣe é kí àwọn èèyàn kí wọ́n lè bá a máa bí tí kòtò wà ká má bàa jálù kòtò ayé ti ẹ̀sán kòtò ọ̀rọ̀ gbàgbọ́ kòtò àlìkìyàmà ni àti kòtò ayé àti kòtò ọ̀run ọlọ́mọdé ká jìn sí kan nù méjèèjì àtẹ̀mí àti gbogbo ẹ̀yin mùsùlùmí gidi ẹ̀yin olùgbọ́ wa àwọn tó ti jìn sí kòtò ọ̀run nínú ìjọ Ahmadiyya ọlọ́nkọ́ba yọ wọn kúrò ńbẹ̀. nínú àwọn ọ̀rọ̀ àfáà Ghulam Ahmad èyí tó sọ tí mo
ó ṣeéṣe kí n ti kan tó jọ fún wa tẹ́lẹ̀ ní page 10 nínú ìwé Izalatul Khata. Ó sọ ń bẹ̀ ó ní when I am the holy prophet incarnate, ìgbà tó jẹ́ pé òun náà ni àtúnwáyé anabi Muhammad sallallahu alaihi wa sallam, and when all the accomplishments of Muhammad along with his prophethood are reflected by the incarnate manner. Ó ní nígbà tó sì já sí wípé gbogbo àwọn pípé tí ń bẹ lára anabi sallallahu alaihi wa sallam ó tún gbé yọ, Ọlọ́run tún gbé yọ lára òun pẹ̀lú ọ̀nà ìjẹ́ ẹ̀dá bí ìṣe ẹ̀dá ẹ̀, yẹn ni pé nígbà tí yẹn bá ṣe duplicate èèyàn, ó ní bìtọ̀rí kọ́tín zìlíyà àbí bìtọ̀rí kín zìlíyìn. ṣe rí àwọn gbólóhùn pé aliburuziya aliburuzu àbí azilu gbogbo gbàgbọ́ ìtìgù láwọn amadu kọ sínú àwọn tírà yẹn. kò sí àbá mùsùlùmí tó nírú gbàgbọ́ bẹ́ẹ̀. ìpè náà ń pè ní buruz yẹn reincarnation, kéèyàn tún resurface láyé pẹ̀lú pé ó ti lọ tẹ́lẹ̀ ó tún wá gbé àwọ̀ ẹlòmíì wá kó tún máa wá ṣiṣẹ́ kan tó jọ ṣètò ń tọ̀hún yẹn. gbogbo wọn yìí kì í ṣe gbàgbọ́ ẹ̀sìn Islam. ibi tí gùlá tó ti ń forí kọ́, ibi tó ti ń ka ìkàkùkà káàkiri, torí kò láàfa, ó lóun ò láàfa. àwa sì gbà pé ọ̀rọ̀ ló ń pa gẹ́gẹ́ bá a ṣe yanjú yẹn, kò láàfa kẹ̀. èèyàn kéwu ọmọ 18 years ó lóun ò láàfa. ṣàrí wípé abaramóore jẹ òun náà ni Ghulam Ahmad, aláìmoore ni. àwọn àfa tó kọ́rú eléyìí ń kéwu wàláhì wọn ṣòfò látara torí pé wọ́n ní ẹyẹ ò láǹfààní kan tí ó ṣe ìyá ẹ̀ kó dàgbà kó fò lọ. òun náà lè san ẹyẹ. Ọlọ́run má ṣe wá gẹ́gẹ́ bí ẹyẹ. Yorùbá ní Ọlọ́run má ṣe wá gẹ́gẹ́ bí ẹyẹ. ẹyẹ ò lè san tí ó san ìyá rẹ̀ kó dàgbà kó fò lọ, ṣóun lè san ẹyẹ. oríire wo làwọn àfa Ghulam Ahmad wá rí látara ẹ̀. nígbà ó já pé ó padà pa wọ́n mọ́lẹ̀ náà ni pé òun ò láàfa, ẹnìkan kò kọ́ òun ní nǹkan kan. àdẹ́rìí ọ̀rọ̀ burúkú lẹ́nu ránṣẹ́ Shaitan. ó ní by the incarnate manner on the mirror of my shadiness, then where is that man who had claimed to be a prophet in a separate capacity? òun rí rẹ̀ ní rí pa Ànábì sallallahu alaihi wasallam náà lòun tó tún wáyé níwá ẹ̀kejì. mo ti ka àwọn text fún wa, ẹ wo tírà Tuhfatul Gurlawiyya page 205. bákan náà tírà Izalatul Khata page 10. bákan náà tírà al-Khutbatul Ilhamiyya page 69. ibi tó ti ń sọ wípé the person who makes a difference between me and the Mustafa, that is Muhammad, has neither seen me nor recognized me. ó ní ẹni bá ṣe yàtọ̀ láàrin òun àti Ànábì Muhammad sallallahu alaihi wasallam, ó ń tọ́ òun yẹn lójú kò fi rí náà ni o, kódà kò tí ì rí òun ni. ẹni bá rí òun yóò mọ̀ pé kò sí yàtọ̀ láàrin òun àti Muhammad. gbogbo nǹkan sọ yìí ó wà ń bẹ̀. mo sọ pé ìjọ Ahmadiyya mo tiẹ̀ fẹ́ wo bí tí wọ́n tiẹ̀ sọ pé àwọn fẹ́ pèsè, torí pé àṣà ń gbọ́n gbogbo gbà lórí WhatsApp group àti lórí Facebook gan pé irọ́ lọmọ yẹn ń pa, ó ń ṣe gbá, wọ́n ń parọ́ mọ́ wọn làánà tó lálẹ́ kàṣíbíìn. Ahmadiyya ó máa gúrò sí, wọ́n á gúrò yẹn kọ́ la fẹ́ lò, kó máa gúrò lọ síbi tó bá fẹ́ gúrò, kó lọ sínú òṣùpá kẹ lọ kọ́mọ́ṣáláṣí síbẹ̀ kò ṣe nǹkan kan, kó dẹ̀ tún lọ nóòrùn náà gan. ṣòwò wù yín kẹ tún láwọn Ahmadiyya náà jẹ̀nu ìyẹn ò rán wa. ohun tó kàn wá òun náà ni pé káwa sọ títí wa, ibi tọ́rọ̀ yẹn ó ṣiṣẹ́ dé Allahu alam. kò dẹ̀ sẹ́nìkan kan tí ó ní lọ́kàn wípé n ta fẹ́ òun náà ni pé a fẹ́ kí Ahmadiyya kó lóko gbàgbé kó tiẹ̀ má bẹ rárá mọ́. à ń ká ọ̀rọ̀ Ọlọ́run ọba wa, à ń ka ọ̀rọ̀ Ọlọ́run ọba wa. Ànábì sallallahu alaihi wasallam bó ti gbìyànjú tó kò pa kúfúrú rùn, torí pé ètò Ọlọ́run náà ni pé kò fáró máa bẹ lórílẹ̀. bẹ́ẹ̀ sì ni àwọn tó jẹ́ mùmínùn náà àwọn náà máa bẹ lórílẹ̀. so kì í ṣe irú ọkàn wa nìyẹn pé Ahmadiyya má bà wá sí láyé mọ́, ṣùgbọ́n àníṣe kí chance àti kó àwọn èèyàn wọnú náà ká lè bá reduce ẹ̀ náà ní ta ṣe ń ṣe ní ta ń ṣe yìí. ìtòkàn wa nìyẹn, àti pé káwa náà lè ṣàánú ara wa, ká ṣàánú àwọn ará ilé wa, àwọn aráàlú wa. èyí tá à ń sọ ó nìyẹn o. ìgbà tí Ghulam rí rẹ̀ gẹ́gẹ́ bí Muhammad sallallahu alaihi wasallam, ó wá lẹ́ni bá jọyìn jàmá òun, ó ń tọ̀hún yẹn ó ti darapọ̀ mọ́ àwọn sàábé Ànábì sallallahu alaihi wasallam, kódà kò sí yàtọ̀ láàrin wọn. àwọn ọ̀rọ̀ wọ̀nyí a ti gbọ́ kọjá, ẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn kíṣẹ́ẹ̀tì tí mo ti ṣe kọjá lórí abala lórí àwọn ọ̀rọ̀ wọ̀nyí. tó ń gbà téèyàn bá ń fi àwọn ọmọlẹ́yìn ẹ̀, àwọn dìndìnrín yẹn tó kó sẹ́yìn, àwọn ẹni bí wọn yẹn, torí pé aṣápẹ́ fún wèrè jò, wèrè ń ṣe òun náà. so ń gbà téèyàn bá ń fi àwọn yẹn wí àwọn sàhábà Ànábì sallallahu alaihi wasallam, irú respect wo ló kù? ó wá sọ̀rọ̀ àbúrò rẹ̀ rà ń bì kan, ó ní dìndìnrín àbúrò rẹ̀ rọ. bẹ́ẹ̀ ni ó lábúrò rẹ̀ rà ògiri máa ò tó nǹkan, ìmọ̀jákujàku ló mọ̀, ọpọlọ ẹ̀ ò jiná. ṣé yẹn bá mu? ṣé yẹn bá mu? kí ìjọ wọn yìí kan sì máa fẹ́ràn wọn ti sáré Islam kan wá ní mùsùlùmí làwọn náà bìí tiwa. jẹ̀mọ́ ẹ ti á tètè múra lórí ọ̀rọ̀ Ahmadiyya kí wọ́n má bàa fèrú gbàbùkún lọ́wọ́ wa, kí wọ́n sì má sọ àwọn ọmọ wa nù, torí pé àtàkùrọ̀ wọnú àdó títí wa níbo ló fẹ́ gbọ́mọ ẹ̀ lọ, ọlọ́mọṣẹ́wá lẹ́nu ìfáṣẹ́wá lọ́mọ yẹ ìṣù. so
ẹ jẹ́ ká gbìyànjú ká rí wípé a ṣe ojúṣe wa. So mo fẹ́ kẹ́ kíyèsí abala tí mo ń sọ yẹn òun náà ni pé ìjọ Ahmadiyya wọn a máa ṣàjàngbìlà wọn á ní kì í ṣe pé Ghulam Ahmad pé rẹ̀ ní Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ń sọ fún wa náà ni pé òun jẹ́ shadow prophet àbó òun jẹ́ subordinate prophet fún Muhammad sallallahu alaihi wasallam nínú ìtàn wo ni wo ìtìrà yẹn wa nínú bo ni ẹ ti rí gbogbo àwọn rédèrèdè yẹn kan nínú tẹ̀sán Islam wa yìí kò tí ẹ sí ní tó kọjọ bẹ́ẹ̀ ni wọ́n kọ́ mú ìgbàgbọ́ burúkú wa wọ́n wá fẹ́ mú wọnú ẹ̀sìn Islam so kan dẹ̀ gbé sínú làákàyè àwọn èèyàn wípé bó ti rí nìyẹn yẹn gbà bẹ́ẹ̀ o pé alẹ́ ní nàbí yóò sí lí kí ló jẹ́ ànúbú wà tó sì líyà àwọn ọ̀rọ̀ rédèrèdè láwọn ọ̀rọ̀ tí ò ní ẹ̀rí kankan ó ṣe bẹ́ẹ̀ náà ó ń fi rẹ̀ ìwé Ìsá ọmọ Maryam ó ní bí Ìsá ṣe wá tí òun ṣẹ̀rí àtúntàn mi wá ṣé Ìsá ń jẹ́ zili nàbí yóò zili fún Musa Ghulam sọ bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọ̀rọ̀ ẹ̀ lóòótọ́ ó pe Musa ó pe Ìsá ní tábìrùn fún Musa ṣùgbọ́n tábìrùn bíi báwo Ọlọ́run ráwọn ànábì ẹ̀ ó rán wọn ní full prophet ìwọ ń sọ wọ́n di àwọn ànábì gbàtú ẹ̀yọ àbí àwọn ànábì kéréje kéréje àwọn ànábì wẹ́wẹ́wẹ́ lábẹ́ ànábì ńlá irú wérewère wo nìyẹn bíi tó bú kọ́ sọ̀rọ̀ kọ̀rọ̀ nítorí kí èèyàn máa rò sí àwọn ànábì Ọlọ́run wọn pé ànábì kan ànábì wò ń wẹ́ Ọlọ́run wá fi sí ànábì abẹ́ ànábì àgbà kí ni tí ma rí dédé yẹn Ọlọ́run gbé ànábì sallallahu alaihi wasallam dìde ó fún ní títóbi ti tiẹ̀ ó fún àwọn tó ṣíwájú ẹ̀ náà ní títóbi ti tiwọn náà èwo làbúrò tí ẹnìkan bọ́ abẹ́ ẹnìkan ó wá ń pa irọ́ ó ní ànábì khalifa méjìlá àbí méjìlá tí ń sáńṣe kẹtàlá wọn òun náà lọ́lọ́run náà fún ló rán tẹ̀lé ànábì Musa alayhi salatu wassalam inú tíra wo nìyẹn wà gan ẹ lọ gbọ́ yẹn nù díẹ̀ nù irọ́ àwọn Ahmadiyya ọ̀rọ̀ bú nìyẹn ọ̀rọ̀ kọ̀rọ̀ Ọlọ́run ò pe ànábì kankan náà àwọn ànábì ẹ̀ ní àrólé fún Musa ànábì Musa wà títí ẹ̀ alayhi salatu wassalam àwọn tó tẹ̀lé náà ànábì Isa alayhi salatu wassalam ó náà lọ nílọ títí ẹ̀ èwo ni ànábì mẹ́tàlá lọ́lọ́run náà wọn ntí gùlà ṣe ń sọ̀rọ̀ ẹ̀ náà ni pé ká lè gbà wọlé lọ́wọ́ ẹ̀ wípé òun náà wá níwà ànábì lẹ́yìn Muhammad sallallahu alayhi wa sallam òun náà sì ń jẹ́ àrólé fún Muhammad gẹ́gẹ́ bí Musa gẹ́gẹ́ bí Isa àtàwọn méjìlá yòókù náà àwọn ànábì tí wọ́n wá lẹ́yìn Musa gẹ́gẹ́ bí wọ́n ṣe ń jẹ́ àrólé fún Musa gbogbo àwọn túmọ̀ àwọn yìí ìtumọ̀ jákujàku ìtumọ̀ rédèrèdè òun náà ni so òjé burúkú ni ẹ má jẹ́ kí wọ́n fi jẹ wá. Only every messenger was granted accomplishments and perfections according to his capacity. Àgbo ànábì kọ̀ọ̀kan lọ́lọ́run fún ní títóbi àtàwọn àṣeyọrí gẹ́gẹ́ bí ó ṣe lágbára mọ́. According to his capacity and performance in varying degrees. But the promised Messiah, Mirza Ghulam, was granted prophethood when he had attained all the accomplishments of the prophethood of Muhammad sallallahu alaihi wasallam. Abẹ́rí. Òun náà ti sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀, mo ti kà fún wa tẹ́lẹ̀ nínú tírà Izalatu Khata. Ó ní gbogbo kàmáláàtù ara ànábì sallallahu alaihi wasallam ló ti bọ́ sára àwọn ọmọ ẹlẹ́yìn ẹ̀ náà ló tún sọ ilé Bashiru Ahmad ló ń sọ ilé yìí kan náà àwọn ọmọ ẹ̀ bó ṣe wà nù Kalimatul Fasl page 113. So ó ní gbogbo pípé tó ń bẹ lára ànábì Muhammad sallallahu alaihi wasallam lọ́lọ́run ti darí ẹ̀ sára Ghulam Ahmad and was qualified to be called a shadow prophet. Torí náà nǹkan àlè máa pè ní ànábì yuzili ìyẹn ni pé òjìji Muhammad sallallahu alaihi wasallam so yàrá pé gbogbo àwọn ideologies wọ̀nyí àwọn beliefs yẹn àwọn beliefs tó ti inú ẹ̀sìn Hinduism àtàwọn oríṣiríṣi àwọn ẹ̀sìn kúfùrù tó jáde nílẹ̀ India èyí tí Ghulam Ahmad tó jásí pé ibẹ̀ ló ti ń ṣẹ̀mí tí aburú bá pọ̀ ládùúgbò ẹni ní Islam ṣe fẹ́ ká tún lẹ̀ ṣe kó má bàa kàn wá náà tá a bá kọ̀ láti tún àwùjọ ṣe aburú bẹ̀ ò ní yé kàn wá náà Ọlọ́run kó ṣọ́ wa kó ń bí aburú ìgbà so gbogbo àwọn ẹ̀sìn ilẹ̀ India ẹ̀sìn kèfèrí yẹn ló ní ọ̀pọ̀lọpọ̀ ìròrí ká ṣe kálúwà fóṣù 4-5 ìròrí kí ẹ má jẹ nǹkan ẹlẹ́jẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀ nínú àwọn ìròrí yẹn òun náà ló kó sí Ghulam Ahmad lágbárí pápá jùlọ èyí tá a rí tó hàn dáadáa nínú ẹ̀ òun náà ní belief in reincarnation tá à ń sọ yìí ìgbàgbọ́ pé ẹnìkan ti lọ yóò tún wá padà wá yóò wá gbé àwòrán míì wá yóò tún wá ṣe bí ẹni àkọ́kọ́ yẹn náà irú ìgbàgbọ́ dédé ni kò ní àyè inú ẹ̀sìn Islam wọn àti lè rí tọ́ka fún ayé àti wọn bá fẹ́ kí wọ́n kó tiẹ̀ ẹ ṣáà lọ wo tafsiri àwọn onímọ̀ ibi tí wọ́n bá ti sọ wípé anabi sallallahu alaihi wasallam yóò tún wáyé níwà ẹ̀kejì o pẹ̀lú àwòrán Ghulam Ahmad ọmọ igbó kọ́díyà nìyẹn nílẹ̀ India lọ́hùn yẹn níbo náà ti sọ bẹ́ẹ̀. Only thus this shadow prophethood did not make the steps of the promised Messiah lag behind, but it pushed them forward to such an extent that it brought him on equal footing with the holy prophet. ẹ̀rí ọ̀rọ̀ bú tí bàbá bú sọ ní sálá ìgbọ́rú ẹ̀ lẹ́nu ọmọ bú náà torí wípé orípa iṣu òun náà ní ẹ̀ṣẹ́ èyí tó dámọ́lẹ̀ nù iṣu òun náà ní wù ní tó dámọ́lẹ̀ náà ní wù jáde
òun náà lọ́mọ ẹ̀ náà tún sọ yìí ó ní ẹ máa rò pé gbàtà pé Ghulam Ahmad ní nàbí yuzili a shadow prophet ó ní ẹ máa rò pé ó túmọ̀ sí wípé ó wá kéré sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti lọ ṣẹ̀rí pé bàbá náà sọ pé òun kì í ṣẹgbẹ́ ọ̀pọ̀ àwọn tó ti lọ Muhammad nìkan lòun lè respect pójú òun lọ ẹ bó ṣe sọ eléyìí clear dáadáa náà ọ̀rọ̀ ẹ gbọ́ síwájú ọmọ ẹ̀ náà tún sọ tó jọ bẹ́ẹ̀ náà pé alátara ìgbà gbogbo kàmáláàtì tó ń bẹ lára anabi Muhammad sallallahu alayhi wa sallam yẹn gbogbo accomplishment gbogbo pípé ó wá fa kí Ghulam Ahmad náà kó wà níbàámu ó ní it brought him on equal footing with the holy prophet òun náà ló jẹ́ kí Ghulam Ahmad gánà gan kó wá ṣe déédéé anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin wọn yá mi nọ́ọ̀sì islam àpọ́nlé wo ló kù gan tí jamadi aláwọn ní fún Muhammad sallallahu alayhi wa sallam wọn á sì máa wá fi àwọn tẹ́kìtì kan hàn yín náà àwé wọn pé Ghulam Ahmad sọ pé òun ti wà inebriated pẹ̀lú ìfẹ́ Muhammadu kódà òun ti yóò fẹ́ débi pé òun ò tiẹ̀ lè dára òun mà personality òun ti wà annihilated sínú personality Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí àwọn ọ̀rọ̀ àsọgbọnú lásán claims lásán mujarradu da'awa wa da'awa ma lam tuqam alayha bayyinatun ashabuha adiyya so claims lásán ni empty claims so tí èèyàn nígbà lọ́wọ́ irú wọn wọ̀nyí èèyàn nífẹ̀ẹ́ ànábì kódà ó kọ iye orin tó rí báyìí ìbá kọ 100,000 lines of poem kó fi yin ànábì sallallahu alayhi wa sallam ṣé ìfẹ́ náà fi ń mọ̀ ṣé orin kíkọ náà fi ń mọ̀ ìfẹ́ ànábì ṣé orin kíkọ ni wọ́n fi ń mọ̀ ìfẹ́ ànábì sallallahu alayhi wa sallam ọlọ́run sọ nínú suratu Ali Imran Quran chapter 3 verse 31 pé kul in kuntum tuhibbuna Allaha fattabi'uni tẹ́bálẹ̀ nífẹ̀ẹ́ ọlọ́run Muhammad ni ẹ tẹ̀lé èyí olóhùn nífẹ̀ẹ́ ànábì sallallahu alayhi wa sallam kò sì ní tẹ̀lé irúfẹ́ òṣìwò òun náà nìyẹn ta ní gbarú ẹ̀ lọ́wọ́ mẹ́ tí ò ní máa tẹ̀lé àṣẹ dáadáa tó pa á ṣùgbọ́n tọ́mọ náà wá ń sọ pé òun respect bàbá òun sì nífẹ̀ẹ́ bàbá ò ní gbarú ọ̀rọ̀ yẹn ṣẹ̀rí wípé gbogbo ọ̀nà tá a lè sọ pé ẹja kíyèsí táwọn ẹni wọ̀nyí ń sọ àbí tí wọ́n náà sọ kọ́ ni wọ́n sọ ni wàláì ṣe lábẹ́ abẹ́ ṣàpé wàláì ni mo tún sọ yìí ṣe lábẹ́ ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ nú àwọn tíra wọn pé má ti lẹ́ẹ̀rí lóòótọ́ ntẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí ní kà nípa Ahmadiyya ẹ̀ ní nígbàgbọ́ pé wọ́n sọ ní tó jọ bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ìjọ yìí ó ṣeé ṣe kí wọ́n rí nǹkan kan tí ó dàbí ẹni pé ó jẹ́ àṣìṣe nínú ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n wà ní àwọn òrí bẹ́ẹ̀ àti pé àwọn tó wà ń sin òmà wọn àlè gbà pàwọn aṣíwájú àwọn ti sọ àwọn ọ̀rọ̀ yẹn kalẹ̀ ló ń jẹ́ kó jẹ́ ìmọ̀ fún wọn wípé ibi tí Ghulam Ahmad tó fẹ́ràn ànábì dé nǹkan kan ó fẹ́ràn ẹ̀ lóòótọ́ lórí pé ẹ̀ka náà àwọn tíra ẹ̀ pé ó yin ànábì ó dẹ̀ lóhùn ọ̀ṣẹ́ òun ò dájí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ló sọ òun di ànábì ẹ̀rí ṣíríkù burúkú náà tó ní eléyìí náà ó ní Muhammad ló sọ òun di ànábì nígbà tó dẹ̀ fẹ́ bá queen Caesar of India àbí Empress of India sọ̀rọ̀ nínú ìwé tó kọ sí màgbàdà máa kà yẹn fún inshallah ṣe ló sọ fún yẹn pé Isa ló ràn òun wáyé aláburú aládẹ́wò apanilẹ́rìn aláwàdà kẹríkẹrí comedian babalá comedian náà ni Ghulam Ahmad ó fẹ́ bá àwọn Christian sọ̀rọ̀ àwọn colonial masters nílẹ̀ India tí wọ́n á mú àwọn èèyàn lẹ́rú ń bẹ̀ yẹn ó fẹ́ bá wọn sọ̀rọ̀ n tó ń sọ fún ọba yẹn torí mọ̀ pé Christian ni ó ní Jésù ló ràn wá sáyé kó wá tún ayé ṣe ó sì ràn wá nítorí wípé ó ti rí wọ ọba yìí ní ẹni ire tó fẹ́ràn aráàlú ẹ̀ ó sì ń ṣe dáadáa ó ń ṣe déédéé so tọ́ba kan bá ti wá ń ṣe déédéé yẹn Ọlọ́run wá gbé ànábì kan dìde ẹ̀jẹ̀ lọ ṣiṣẹ́ pọ̀ abẹ́rẹ́ àwọn fabricated hadith aládàáwò ni Ghulam Ahmad ọmọ Ghulam Bashiru Ahmad tó sọ nínú Kalimatul Fasl page 104 títí dé 105 ó ní Masihu Maw'ud yẹn Ghulam Ahmad bàbá àwọn is not a separate thing from Holy Prophet peace be upon him but it is he himself who has come again in this world in Buruzi form. Therefore, is there any doubt that God has sent Holy Prophet Muhammad sallallahu alaihi wasallam again in Qadian? Mo rò pé ọ̀rọ̀ yẹn kílẹ̀ sí wa nísìn ohun tí bàbá ń sọ òun náà ni ọmọ abú náà ń sọ wípé Ghulam Ahmad yàtọ̀ fún anabi sallallahu alaihi wasallam kò sí èméjì nù pé Ọlọ́run tún ti tún Muhammad sallallahu alaihi wasallam ránṣẹ́ wá sílé ayé kò síbi tí wọ́n lè tú ọ̀rọ̀ yẹn sí tí wọ́n ní kan àbùkù bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ tá à ń ká wọ̀nyí kò síbi tí wọ́n lè tú sí ẹ̀yẹn sọ pé kò mí ni pé ẹ jẹ́ kí wọ́n sọ wípé kò mí ni wípé òun ni Muhammad n tó ń sọ náà ni wípé mission tí Muhammad wá tó gbé wá láti wá tún lẹ̀ ṣe lòun náà gbé wá ẹ sọ pé rédèrèdè nìyẹn ẹ jẹ́ ká padà sí the text ká tó máa tútù kùtù torí máa ṣe máa ń ṣe nìyẹn ẹ má ba Ahmadiyya jiyàn láì rí text tẹ fẹ́ kóòtù níwájú yín báyìí ẹ dẹ̀ fún wọn lọ́rùn ẹ má jẹ́ ó lọ tẹ́ ẹ bá yanjú text kan tán ẹ má kúrò ńbẹ̀ bí wọ́n ti ṣe nìyẹn àwọn ò ní tafsir bátil tó jẹ́ pé tí táyé bá tu yóò yàtọ̀ fún bí Kẹ́hìndé ṣe tu kálukú wá ń fi ròrí ẹ̀ tu
ntí ó wà lákọọ́lẹ̀ wọn torí pé wọ́n mọ̀ wípé táwọn bá tú tó wà lákọọ́lẹ̀ yẹn gangan bó ṣe wà ń bẹ́ẹ̀ àbáwọn fàyè lẹ̀ pé ẹ̀ka ẹgbọ́ yé wàhálà ò ṣẹlẹ̀ just like báwọn Christian ṣe ń ṣe wọ́n á sọ fún ẹ pé o lè dá ẹ̀sìn gbọ́ yé o need the Holy Spirit láti lè gbọ́ ìwé mímọ́ yé àbí ẹ̀rí ibi tẹ́sí mọ àwọn ẹ̀sìn kẹ́sìn òun náà nìyẹn. gẹ́gẹ́ bí mo ṣe sọ ohun tí bàbá Abu sọ ọmọ Abu náà ní ṣaláì padà sọrú ẹ̀ ẹ wo náà wé Tuhfatul Muluk eléyìí náà wà lórí sáìtì wọn sáìtì ìjọ Ahmadiyya wọ́n pè ní a present to kings a present to kings ìyẹn ni pé ẹ̀bùn fún àwọn lọ́balọ́ba ẹni tó kọ ìwé yìí òun náà ni Hazrat Mirza Bashiruddin Mahmud Ahmad second successor of the promised Messiah ìyẹn ọmọ Ghulam Ahmad fúnra rẹ̀ ẹ̀gá tó jẹ́ àrólé ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn rẹ̀ kí ló sọ. Only the work of the present Reformation is therefore similar in magnitude to that performed by the Holy Prophet. Ó ní iṣẹ́ àtúnṣe orílẹ̀ èyí tí Ghulam Ahmad ṣe tí àwọn táwọn jẹ́ àrólé ẹ̀ náà tún tẹ̀síwájú lẹ́yìn èyí ó ní ó ṣe ló ṣe déédéé tí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣe. The work of the present Reformation is therefore similar in magnitude to that performed by the Holy Prophet. And this fact is also deducible from the chapter of Jumu'ah of the Holy Quran, viz. That the Holy Prophet was to undertake the reformation of the world for a second time, which meant, in other words, that some person in the character of the Holy Prophet will effect the reformation of the world. Again, a study of the traditions goes to show that the Holy Prophet will have a perfect manifestation in the promised Messiah. Ọ̀nà ni ọ̀rọ̀ náà lẹ́yìn náà gbọ́ yẹn pé ó ti wà nú àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ wípé iṣẹ́ tí Masihu Mahmud ó ṣe òun pẹ̀lú iṣẹ́ tí Muhammad sallallahu alaihi wa sallam ó ṣe wọn ó jọ jẹ́ iṣẹ́ kan náà. Bákan náà wọ́n ní àwòrán Ànábì sallallahu alaihi wa sallam yóò hàn lára ẹni tí wọ́n ń pè ní Al-Masihul Maw'ud tó ń bọ̀ nígbẹ̀yìn ayé yàní pé yóò jọ Ànábì ní jíjọ tí ó ní agbára púpọ̀. Ìyẹn mo ṣe ń sọ fún wa yìí pé nísìnyí àwọn máa ń gbìyànjú àti dọ́gbọ́n sí ọ̀rọ̀ wọn. Bashiru Ahmad àmọ́rú ọmọ tó ń jẹ́ ti tiẹ̀ òun ló dáná sí bàbá ẹ̀ lọ́rùn jù ètò Qasiratul Mahdi eléyìí náà Bashiruddin Mahmud Ahmad ṣàrìbọ̀ ń ṣe present ọ̀rọ̀ yẹn nísìnyí ni pé ó ní perfect manifestation Ànábì yóò wá hàn lára Masihu Mahmud tí ṣe bàbá àwọn tí ṣe Ghulam Ahmad ìyẹn ni pé ẹ rí i pé òun gan náà ni bíi duplicate ẹ̀ náà ni ó fẹ́ mọ́ yàtọ̀ síra wọn òun dọ́gbọ́n dín ohun ẹ̀ kù ní ṣé bàbá ẹ̀ ti sọ pé ẹni bá ṣe yàtọ̀ láàrin òun àti Muhammad ó ní kò rí òun ni kò sì lójú nù Al-Khutubatul Ilhamiyya page 69 àtàwọn ọ̀rọ̀ míì oríṣiríṣi mi ta ti kà kọjá so ẹ jẹ́ ká máa gbọ́ àwọn text yẹn yé in the light of the other ones so kí wọ́n má bàa dàrú mọ́ wa lójú torí pé wọ́n máa sọ pé nǹkan sọ ni pé ó máa jẹ́ pé kinní kan nǹkan sọ náà ni pé jíjẹ́ kan aims and objectives wọn ò náà ń sọ wọn mí ni wípé Ànábì ló máa tún wáyé ń wá ẹlẹ́ẹ̀kejì àwọn ọ̀rọ̀ táwọn aṣáájú yín sọ táwọn Ànábì yín sọ àtàwọn míì náà àwọn aṣíwájú ó yàtọ̀ gbogbo wòròwòrò tí ẹ̀yin wa ń sọ lọ́dọ̀ wa ń bí yìí o so tabadẹ kíyèsí ọ̀rọ̀ tí a kà jáde yìí tán a rí wípé gẹ́gẹ́ bí wọ́n ṣe tú nǹkan ara wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ ohun tó ń sọ fún wa náà ni pé iṣẹ́ tí Ànábì sallallahu alaihi wasallam wá ṣe iṣẹ́ tí Mahdi ti ṣe Ghulam Ahmad gẹ́gẹ́ bó ṣe pè rẹ̀ iṣẹ́ tóun náà ó ṣe kò ní yàtọ̀ abẹ́rẹ́ nǹkan yẹn nísìnyí wọ́n sọ fún wa pé ó ní is therefore similar in magnitude to that performed by the Holy Prophet ṣẹ̀rí nǹkan yẹn ni pé iṣẹ́ kan náà jọ náà méjèèjì ṣe iṣẹ́ tí ó ṣe kò ní kéré sí títà Ànábì sallallahu alaihi wasallam àbí kí ni ìtumọ̀ magnitude kí ni ìtumọ̀ magnitude ẹ sọ fún àwọn tó ń fún òyìnbó ṣeré yẹn ìwé náà láwọn ká ní òjẹ́ kan ráyè máa kí ìyẹn ìjọ Ahmadiyya ni mo ń sọ yẹn kí wọ́n wá sọ nígbà tí yẹn bá sọ pé òun ṣerú iṣẹ́ Ànábì sallallahu alaihi wasallam kò yàtọ̀ pé the same size the same length òun náà ni ìgbìyànjú Ghulam Ahmad yóò ajẹ́ wípé nígbà tẹ́nìkan ti lè ṣe ní tó tí Muhammad sallallahu alaihi wasallam ṣe kí ló tà nígbà fún tán yẹn pé Muhammad tó wá ń wáyé ẹlẹ́ẹ̀kejì òun náà ni ẹni náà so a rí wípé ọ̀rọ̀ kọ̀rọ̀ ni o níjọ́ tí Ànábì sallallahu alaihi wasallam ti lọ lẹ́nìkan ò tí rí rẹ̀ ní rí ẹni tí yóò ṣe ní tí Muhammad sallallahu alaihi wasallam ṣe so a ò sì gbọ́dọ̀ gbé iṣẹ́ lómi ìṣẹ́gbẹ́ ká máa fi compare pé kódà
bí Muhammad ti rí gẹ́lẹ́ òun náà lélẹ́yìn náà rí àbí iṣẹ́ tí Muhammad ṣe gẹ́lẹ́ òun náà lẹ́ni yìí náà ṣe rárá insult ní wọ́rọ̀ yẹn jẹ́ fún anabi sallallahu alayhi wa sallam ṣéjú amadiya ń sọ wípé àwọn làwọn nífẹ̀ẹ́ jù wíwá Muhammadu ló sì nífẹ̀ẹ́ jù kò tún sí ẹni náà tó nífẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam tó tó ọmọláyé ọ̀rọ̀ kọ̀rọ̀ nìyẹn njẹ́ òun làwọn afa tiẹ̀ di njẹ́ òun ni wọ́n dẹni tó bẹ̀rẹ̀ sí ní fi gàgbàgà pé lórí pé èmi mo fẹ́ràn anabi jàbẹ́ mi kọ́ mo fẹ́ràn anabi jù irú wórówóró nìyẹn fala tuzaku anfusakum huwa a'lamu bimani ittaqa bó bá fẹ́ràn anabi fẹ́ sápò ara ẹ̀ wọ́n ń sọ̀yàn lọ́rẹ̀ẹ́ ànábì àbí wọ́n ń sọ̀yàn ní ajíṣe bí ànábì ìyẹn ò túmọ̀ sí wípé kójó ní súnà kò túmọ̀ sí wípé kó nífẹ̀ẹ́ ànábì tọkàntọkàn lóòótọ́ kó sì máa tẹ̀lé ìlànà rẹ̀ orúkọ lásán ni kò sọ ní dín kankan Busairi Muhammad ibn Sa'id al-Busairi tí wọ́n sin sí Alexandria ní Egypt tó kọtíra al-Burda à ń pè ní Burda al-Madi bóun náà ti kílèmù ìfẹ́ ànábì nìyẹn pé ìfẹ́ ànábì yìí ń pa àwọn kú lọ ó ń pa àwọn bí ọtí o ó ń pa àwọn bí ìfẹ́ tóun ìfẹ́ obìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń ti bẹ́ẹ̀ náà ẹ ka kọ̀sídà yẹn ẹ rí àwọn ọ̀rọ̀ mi tó já sí pé ṣirikiyat ni nígbà tó ń sọ fún nípa anabi sallallahu alayhi wa sallam wípé wa min ulumika ilmu lawhi wal qalami ipe ìmọ̀ lawhu àti ìmọ̀ qalam nínú ma anabi sallallahu alayhi wa sallam òun náà ni ló ti jáde ẹ̀rí pọ̀rọ̀ kọ̀rọ̀ ni nbomi oni aqsamtu bil qamari al munshaqi inna lahu olóhùn fi oòrùn èyí tó bú èyí tó òun fi òṣùpá èyí tó pín sí méjì látara mùjíza tọ́lọ́mù ṣiṣẹ́ ní fún anabi sallallahu alayhi wa sallam òun fi búra àwọn àbára yẹn àtàwọn ọ̀rọ̀ míì náà tó wà ní Burdatul Busairi oníjẹ́ ká máa wò pé à ń gbọ́ ti sọ pé òun fẹ́ràn anabi púpọ̀ ju ọ̀pọ̀lọpọ̀ yẹn lọ ó túmọ̀ sí pé gbogbo ohun tó sọ bẹ́ẹ̀ náà lórí jama mùsùlùmí ẹ̀ má gbẹ̀tàn mùsùlùmí kì í bá wọn jókòó sí di emotions lásán nítorí kan mùsùlùmí ni pé kí ló right nínú tá à ń sọ yìí tẹjọ́ ta láti bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ à ní problem ẹlòmíì dá wíìdì ilẹ̀ wọn ń tẹ̀sọ̀ fún lẹ̀ wọn láwọn ṣe wíìdì kí lẹ́yìn torí ẹ̀sìn wọn láwọn rántí ọlọ́run torí ọlọ́run ní uzkurullaha dhikran kaseera ọlọ́run ní alladhina yazkuruna Allaha qiyaman wa qu'udan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ní sallu alayhi wa sallimu taslima so àwọn náà kójọ láti máa ṣẹ̀ṣẹ̀ láti fa ànábì emotions lásán ni ìtukùtù yẹn kò sí tó bí kọjá sentiment ìpè ànábì tóbi agbọ́dọ̀ máa ṣàṣàlátù fún agbọ́dọ̀ máa kẹ́ agbọ́dọ̀ máa ṣàdúrà fún agbọ́dọ̀ máa ṣe zikiri bẹ́ẹ̀ ni ṣé má ṣe ní ẹ̀ ṣe nìyẹn ibi tí ṣòro wà nìyẹn èèyàn wa lè máa ṣe ní kóhun ṣe àfi kó lọ kíyèsí ìrìn sí àwọn tí wọ́n kọ́kọ́ ṣe àwọn tó jẹ́ ọmọlẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam báwo ni wọ́n ṣe practicalize àwọn ọ̀rọ̀ tó wà ní Quran àtàdé sí yẹn níjọ́ tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ àní níṣòro láti sọ àtúnfi jásí pé manhaju salaf ló lè wahada al-umma yìí kò lè sí unity àfijọ́ tí a bá tó nígbàgbọ́ nípa wípé Abubakar ló mọ Islam jù bó ti ṣe yẹn tó fún wa ká ṣe bẹ́ẹ̀ Umar Usman Ali àwọn yẹn gbọ́ ẹ̀sìn yé jù wá lọ a gbọ́dọ̀ fi wọ́n lẹ̀ ká lọ tẹ̀lé Amadu Tijani a gbọ́dọ̀ fi wọ́n lẹ̀ ká lọ tẹ̀lé Abdul Qadir al-Jailani ká tó wá sọ pé Gulam Ahmad al-Qadiani àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni bí wọ́n á dẹ̀ ẹ̀sìn rúmọ́ aliuma Muhammad sallallahu alaihi wa sallam lójúrú ṣé wọ́n gbọ́ kí ó yé dó Abubakar àbí tó Umar níjọ́ ni Umar claim fúnkó ń gbà wá yìí so lórí náà nǹkan ẹ jẹ́ ká kíyèsí abala yẹn kí wọ́n má da ọ̀rọ̀ rú má wà lójúmọ́ nínú tírà Haqiqatul Wahyi page 426 ọ̀pọ̀lọpọ̀ gbà òun náà ni Gulam Ahmad a máa rí rẹ̀ gẹ́gẹ́ bí Muhammad sallallahu alaihi wa sallam ó sì ń sọ fún wa wípé kárí pé gbogbo tóun bá ṣe Muhammad sallallahu alaihi wa sallam òun náà ni ó ń ṣe jíníyà tó fi ń fún àwọn èèyàn ní takfiru ó gbé wọn ní kèfèrí torí pé wọ́n takò òun ó ní wọ́n takò òun nìkan wọ́n takò Allah wọ́n takò Muhammad sallallahu alaihi wa sallam kí ló dé tí ò lè dá dúró tó ń tirẹ̀ mọ́ lọ́n tó ń tirẹ̀ mọ́ Nabi sallallahu alaihi wa sallam ṣé àlìhùmà yóò wá dá Muhammad màmá ni adá súra ẹ̀ mọ́ adá irùngbọ̀n ẹ̀ mọ́ ada bí orí ẹ̀ ti rí adama bí ojú ẹ̀ ti rí adama ẹ̀yìn ojú ẹ̀ adama bí ti wò adama bí ti rìn adama bó ti ga ma adama àlùmọ̀ yóò gọ wọ́n mọ anabi sallallahu alayhi wa sallam bolo ti wá bolo wọn àtànàbì ti rìn àpàdé ọmọ gbó kọdíyàn àti ẹni tí wọ́n bí ní Ummul Qura ti ṣe Maka òun ló gbìyànjú àti fún lu ẹ̀ nìyí ó ní Ọlọ́run dárúkọ kọdíyàn nínú Kùránì ẹ̀dákun bolo wa ó ti sẹ̀kúnrẹ́rọ̀ lórí yẹn nínú àwọn kẹsẹ̀tì díẹ̀ nínú àwọn irọ́ Ahmadiyya tẹ́bá lọ gbọ́ kíṣẹ́ tiyẹn díẹ̀ nínú àwọn irọ́ Ahmadiyya wọ́n tó tẹ́tẹ́ ni mo sì dé nísìn irọ́ sì ń tẹ̀síwájú o torí pé irọ́ gà lọ òun náà ní tí wọ́n ń pè ní Ahmadiyya yìí Abba Gulam ń sọ fún wa níbí Haqiqatul Wahyi page 426 ó ní gbogbo miracle tẹ́bá rí tóun ṣe anabi náà lẹ́rìí ní kẹ́ẹ̀mà kó ṣe miracle anabi ni òun ò dá ṣe Muhammad ní ṣe gbogbo tóun bá ṣe ẹ dákun ọmọ abú yìí ó ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyálà ìyá irọ́ àtàwọn bàbá ńlá irọ́ èyí àwọn ọ̀rọ̀ kéékèèké àwọn ọ̀rọ̀ tó nípa tó ní agbára ni pé tí o bá tí ní professorship nínú irọ́ pípa èyí ò ní máa parọ́ àwọn ọ̀rọ̀ tó rí bẹ́ẹ̀ so wọ́n fi ń ti sọ́dọ̀ ànábì pé gbogbo tó ń bá sọ ànábì ló sọ òun kó àwọn èèyàn jẹ wọ́n kọ Barahina Ahmadiyya 50 volumes wọ́n kọ 5
ó ní kò sí yàtọ̀ díẹ̀ náà, yàtọ̀ tó wà láàrin 5 àti 50, 0 yẹn náà ni kò tó nǹkan. Owó tó dẹ̀gbà lọ́wọ́ ni owó pé màá kọ 50 volumes mo fẹ́ fi defend ẹ̀sìn Islam. Àdéhùn tó ṣe fún wọn náà ni pé wàá kọ 50 volumes láti lè fi tako àwọn ọ̀tá tí wọ́n ń gbógun ti ẹ̀sìn Islam. Àbẹ́ rí ọ̀rọ̀ kọ̀rọ̀ ṣé ànábì kan ẹ̀ ń gbọ́ pé ànábì kan ronú bẹ̀yẹn rí. Jọ̀mọ̀dé ìjọ tí ò ní ojú tí wọ́n wá fún yín léèrè wọ́n á ní ànábì lọ gba ìrun wá fún wa, ìrun 5 ló gbà wá fún wa. Ìpè 5 yẹn dẹ̀ ní ó ló ṣe déédéé 50. Inna lillahi wa inna ilayhi raji'un. Ṣé ànábì náà ni wọ́n fi ń wé Ghulam Ahmad tó ń kó owó àwọn èèyàn jẹ? Torí pé tábà bọ́ sábàlá tíra Barahin Ahmadiyya kí ló ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ tíra náà gan mi ò tí ì sọ. Ìyẹn mo sọ wípé irọ́ sì kù dáadáa tó pọ̀ tá a fẹ́ wó jáde nínú àwọn irọ́ ìjọ Ahmadiyya. Ànábì ò ṣàdéhùn fún wa kó ń lọ gbàrún 50 wa. Ọba Alékeọlá ló fún wa ní ìran 50 nígbà àkọ́kọ́ kò sí ìmúdélẹ̀. Òjíṣẹ́ Ọlọ́run padà bọ̀ wáyé lọ́lọ́run fi Mùsá ṣe sábàbí dáadáa fẹ́mi àti wọ́n tún ètò náà tó fún Ọlọ́run wá fún ní ìran 5. Ọlọ́run wá ní yóò máa jẹ́ khamsu fil adadi yóò sì máa jẹ́ khamsuna fil ajr. 5 ni lóòótọ́ ní kíkí 5 lójúmọ́ ṣùgbọ́n man ja'a bil hasanati falahu 10 amthaliha. Ẹ̀rí bó ṣe ṣe dé ọ̀rọ̀ Ọlọ́run. Man ja'a bi hasanatin falahu 10 amthaliha. Bọ́rọ̀ Ọlọ́run ṣe rí nìyẹn. Ẹni bá ṣe dáadáa kan á fún ní ẹ̀san 10 lórí ẹ̀. Ṣé ẹjọ́ ti Ghulam Ahmad? Ǹjọ́ jọra wọn? Ọ̀nà tí ó sì gbà jọra wọn á tún padà máa ṣẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí ẹ̀ ni pé àwọn ẹni yìí wọn ò ní ojú tì wọn àti rọ́mọ́ lọ́hùn wọn àti rọ́mọ́ Ànábì sallallahu alaihi wasallam nítorí kán lè dìfẹ́ǹdì ara wọn. Níbi kan náà Ghulam Ahmad àwọn kan fẹ̀sùn kan wípé ó jẹ owó tíra al-Barahin al-Ahmadiyya torí pé àwọn èèyàn donate fún àwọn èèyàn tó jásí pé òǹkà wọn tó nǹkan náà wọ́n donate owó fún lówó tó nítumọ̀. Kàkà kó fowó náà kó fi tẹ̀wé 50 volumes jáde bí o tiẹ̀ tó bẹ́ẹ̀ kó sọ fẹ́ yẹn pé àbí tí mo bá dé báyìí mo ti dé 14 volumes o kódà òun náà lẹ̀ tí wọ́n ti tẹ̀ síta yẹn ṣùgbọ́n àwọn kọ́pì sáà ní kò tó nǹkan torí náà nǹkan ẹ tún gbìyànjú ṣe láti pé fọ́ǹbù lásán ni àlọ́lá ológbò ẹ̀ ọgbọ́n àti kẹranjẹ nìkan ni ṣe láti pé kò ṣe bẹ́ẹ̀. ìwà tó wọn fẹ̀sùn yẹn kàn ṣe ló ní àá irú ẹ̀sùn lẹ fi ń kàn ọ́n kò sí irú ẹ̀sùn tẹ fi ń kàn ọ́n táwọn ti fi kàn nẹ́bì kan síwájú náà rí. ó ní tóun dẹ̀ ṣe yẹn kò burú ṣebí Musa gan fún rẹ̀ gan ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé ẹ̀yin obìnrin o ẹ lọ yá àwọn góòdì àwọn ará Íjíbítì àwọn góòdì wọn àwọn júwẹ́rìsì wọn ẹ yá lọ́wọ́ wọn tẹ bá ti wá yá tán á wà yọ kẹ́lẹ́kẹ́lẹ́ jáde á wà sá kó lu ṣẹbọ́dọ̀ yẹn wà ní Báíbù bẹ́ẹ̀ ipe kí àwọn obìnrin kan lọ yí àwọn nǹkan ìṣọ̀ṣọ́ àwọn obìnrin ní Íjíbítì ipe ńgbà tán ṣe bẹ́ẹ̀ tán Mùsá wá yọ jáde pẹ̀lú àwọn ìjọ rẹ̀ yẹn ni pé gbogbo nǹkan táwọn ìjọ Mùsá tí wọ́n yá lọ́dọ̀ àwọn obìnrin nílẹ̀ Íjíbítì àwọn júwẹ́rìsì wọn gbogbo ẹ̀ wọ́n á dá padà fún wọn yẹn ni pé Mùsá náà òun náà jalè. Ìgbà tí Ghulam Ahmad ń sọ ọ̀rọ̀ yìí kò máa defend Ànábì Mùsá ó kàn mú ọ̀rọ̀ yẹn wá ni pé accusation tẹ̀ ń sọ yìí kò wá àṣàlà ìrírú ẹ̀ rí irú allegation tẹ̀ ń sọ yìí wọ́n ti yan nìkan náà ṣe irú ẹ̀ náà rí Mùsá náà ṣe báyìí kò dẹ̀ defend Ànábì Mùsá ń bẹ̀ kò pé ohun tí Bible sọ yẹn ó correct o àbí ó correct ṣé lòun tiẹ̀ ló sáàyè pé ó correct tòun tóun ṣe òburú tó ń tí Mùsá ṣe torí pé Ghulam Ahmad ò ká sí láti defend Ànábì kankan bẹ́ẹ̀ ni kò rán kí àbùkù kan àwọn ànábì Ọlọ́run gẹ́gẹ́ bí ẹ ṣe padà máa gbọ́ ṣe bí abala yìí ni mo yìí wá yìí náà díẹ̀ náà àwọn àbùkù tí Ghulam Ahmad fi kan àwọn ànábì Ọlọ́run tí Muhammad sallallahu alayhi wa sallam aṣíwájú ẹ̀dá òun náà ni aṣèyànjú lọ́wọ́ ni á padà máa rí ti Mùsá náà ó ní Mùsá náà dáhùn torí bẹ́ẹ̀ wo èwo lẹ wá ń fa àbùkù kan wọn fún ṣe Mùsá gan tó ṣe báyìí bí tí ṣe nìyẹn lọ́pọ̀lọpọ̀ gbà tí wọ́n bá fi àbùkù kan yóò wá bọ́ àbùkù yẹn sọ́rùn ẹnìkan náà àwọn ànábì Ọlọ́run tí ò ṣerú ní tó ṣe torí pé ta ló wá yẹwọ́ bíi ti Ghulam Ahmad tí yóò máa wá wúrú àwọn wà rédèrèdè èyí tó ń wù yìí. bẹ́ẹ̀ sọ fún wọn pé ànábì yín ń wú rédèrèdè ń wú kòtòkòtò lẹ́nu ń ròyìn bèbè dí obìnrin ìdí kan dúró dáadáa ìdí kan ti yẹ sẹ́gbẹ́ kan ó dá ànábì wo ló sọ ọrú ẹ̀ rí wàláhì àwọn ìjọ yóò ní ojú tì kò ní yà yín lẹ́nu wọ́n lè lọ mú ọ̀rọ̀ míì wá ń bí tí ànábì sallallahu alaihi wasallam tó ti ń kọ́ àwọn mùsùlùmí lẹ́kọ̀ọ́ pé téèyàn bá fẹ́ wẹ jánábà ò báyìí ni ó ṣe ṣe o wọ́n lè fi irú ẹ̀ṣẹ̀ rí ọ̀rọ̀ tá à ń sọ yìí nígbà tá a pé Ghulam lè pé wọ́n ní Allahu náà ilé pé náà ní Allah wàláhì ìrìn àṣì ìbáwọn ọmọ yẹn ṣe ń sọ nìyẹn ìbájọ́ wà lórí WhatsApp group ìjọ kan fẹ́ẹ̀ má sí láti bí oṣù 6 sẹ́yìn báyìí tí àníjọ máa wọ̀yá àjàkadì ọ̀rọ̀ lórí àwọn group yẹn ó fẹ́ẹ̀ má sí ọjọ́ náà bẹ́ẹ̀ ni wọ́n fi èpè tìsọ́dọ̀ Ọlọ́run ó ní èpè tó bẹnu Kùránì ó ju àwọn èpè tó wà nù tírà Ghulam Ahmad ṣẹ́rí wọ́n ó fi àbùkù kan Ọlọ́run láti lè defend ànábì wọn
wọ́n fi àbùkù kan Ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣé àwọn eléyìí jẹ́ ẹni rí nbì kankan ṣé ó yẹ ká dákẹ́ fún àwọn yìí wa ma qadarullaha haqqa qadrihi ṣé àwọn eléyìí bàbàrà Ọlọ́run báyìí ṣé wọ́n pàtàkì Ọlọ́run ṣé ìgbìmọ̀ tiẹ̀ wá jìnnà sórí kò wá sí ẹ̀sùn kì í ṣe pé àgbà bẹ́ẹ̀ o abadan Ọlọ́run bàbá kì í ṣọba elépè Ànábì sallallahu alaihi wasallam kì í ṣe ànábì onísọkúsọ kì í ṣe ànábì elépè gbogbo tí wọ́n sọ tí wọ́n fi ń tì sọ́dọ̀ ànábì àwọn kan fẹ́ sáré dìfẹ́ǹdì ara wọn ni ní àti ìṣe nìyẹn tó wọ́n mọ̀ pé táwọn bá dákẹ́ fún yín àwọn èèyàn á kórìíra nǹkan pè lámàdíyà lóòótọ́ nígbà mo ṣe kí sẹ́ẹ̀tì ànábì elépè Ghulam Ahmad ẹ̀yẹn lọ gbọ́ lóòótọ́ kẹ́ lọ gbọ́ bí èpè ẹ̀ṣẹ̀ tó ń bẹ̀ kí wọ́n wá wá jáde náà rọ̀ ànábì sallallahu alaihi wasallam irọ́ ni wọ́n ń pa àníbá ṣe ń ṣe nìyẹn nǹkan pè ní ìskọ́ọ̀tù láàyè nìyẹn alàlẹ́gọ́ yìí rí kéèyàn ṣe ìskọ́ọ̀tù èébú ara ẹ̀ àbùkù tí wọ́n fi kàn kó sì yí sọ́run ànábì mi kó yí sọ́run ẹlòmí irú ẹni wà tẹ̀rí tí Ghulam Ahmad ń wù yẹn òun ṣe bẹ́ẹ̀ nu tílẹ̀ púpọ̀ àwọn mẹ̀yìn yẹn náà àwọn náà tún tẹ̀síwájú láti máa ṣe bẹ́ẹ̀ wọ́n á fi àbùkù kan Kùránì wọ́n á fi àbùkù kan hadith ànábì sallallahu alaihi wasallam kí ojúmọ́ bá ti Ghulam Ahmad èyí tó wù àwọn àwàkíwà ó dà ń bula ànábì tí wàá fẹ́ sọ pé àwọn ìbára gidi kan àwọn ìbára kan wà àwọn expressions lárúbáwá èyí tí ó gbádùn dáadáa àwọn Arabic expressions yẹn níta lè fi wé náà ní bèbèdí obìnrin tó sì dúró déédéé abẹ́rẹ́ nǹkan ẹ̀rá dánwò ànábì wo ló sọ eléyìí tí Ghulam bá wá ń pè rẹ̀ ní Muhammad pé Muhammad reincarnated ń lòun ṣé àbùkù olóró ń bukọ́ ló jẹ́ fún ànábì wa sallallahu alaihi wasallam wọ́n wá ń sọ fún wa pé ẹni bá ti rí Ghulam ó ti rí Muhammad kò sí yàtọ̀ láàrin àwọn méjèèjì ṣẹ̀rí wípé ìtàn pè ní bàbá ńlá kọjá yìí òun náà níjọ yìí ń fà lẹ́sẹ̀ òun náà ni wọ́n ń ṣe yìí ṣùgbọ́n torí pọ́npọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sínú tíra wọ́n bọ́ sórí tẹlifíṣàn ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n ń sọ wọ́n bọ́ sórí rédíò ọ̀tọ̀ ní tí wọ́n ń sọ orí satellite channels wọn ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n ń sọ wọ́n máa sọ̀rọ̀ bí mùsùlùmí àwọn náà lè máa kọ́ra wọn láwọn òfin tó de ìrun kíkí ààrẹ gbígbà ìjáàbù lílò bí peace ó ṣe rẹ́ ní láwùjọ ẹni bí onípìrẹ̀ lẹ́ni bí lẹ́ni bí ẹ̀yàn máa yá mi fẹ́ kẹ́ ẹ lọ mọ̀ yẹn ẹ má jẹ́ ká gbàtàn jẹ pẹ̀lú ntàmádìyà ń ṣe gbogbo tí wọ́n fi hàn ń tà yìí tí wọn ò bá ṣe bẹ́ẹ̀ ọjà yẹn ò lè ta láwùjọ wa yìí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni torí pẹ̀lú tí wọn àbá ti fẹ́ nìyẹn ò gbọ́dọ̀ dárin yóò ra máa sọ̀rọ̀ ẹ̀ lọ họ́rọ́bọ́ náà ni nítorí tí wọ́n ń ṣe nìyẹn pé ká wu ìwà tí ó kó àwọn èèyàn mára tí wọ́n ó fi gbà wípé ìjọ wa yìí òun náà níjọ tọ́lọ́run tó fọwọ́ rẹ̀ dá sílẹ̀ gẹ́gẹ́ bí Ghulam Ahmad wọ́n ṣe ń sọ nípa àjọ ẹ̀ so torí náà ńkọ́ àmọ́ àwọn onílà àkàyè àwa tún gbọ́dọ̀ wàá gọ̀ máa ń bi tá a bá a dé yìí ńgbè yẹn akẹ́kọ̀ọ́ Kùránì kò tún gọ̀ èèyàn kẹ́kọ̀ọ́ èdè ànábì sallallahu alaihi wasallam kó ka ọ̀rọ̀ ànábì kó tó gọ̀ torí náà ńkọ́ mùsùlùmí ni yín náà ẹ gbọ́dọ̀ gọ̀ ẹ má gọ̀ o. so láti wá lè tàn wá yóò máa sọ fún wa wípé gbogbo miracles ẹ bá rí tóun ṣe òun kọ́ lòun ṣe Muhammad sallallahu alaihi wasallam káríọlá Muhammad sallallahu alaihi wasallam bí Sayyid Tìmẹ́yìn ṣe máa ń sọ pé gbogbo ohun tó ṣe Hazrat Imam Mahdi ó ní ànábì náà ló ṣe gbogbo nǹkan yẹn níbi tó fẹ́ràn ànábì níbi tó pàtàkì gbogbo wọn yẹn ọ̀rọ̀ wérewère nìyẹn wérewère bíi tó bú kọ òun náà ni gbogbo yẹn kò ràn kankan ní ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹ̀jẹ̀ á dára padà lọ sí lójú ewé yín àwọn ìwé tẹ́ ẹ kọ sílẹ̀ kájọ yanjú ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. nínú tíra al-Istiftah page 21 afa Ghulam ń sọ fún wa ń bẹ̀ wípé òun ò ní sọ nǹkan kan jáde lẹ́nu àfi kó jẹ́ pé níta ànábì sọ ẹ dákun gbogbo níta àti fẹ̀sùn ẹ̀ kan náà àwọn irọ́ kàǹkà irọ́ kàbìtì yìí ṣé ànábì sọ gbogbo wọn yẹn gbogbo àwọn ọ̀rọ̀ dédé yẹn ṣé ànábì sọ bẹ́ẹ̀ ànábì máa ń ròyìn bèbèdé obìnrin ànábì máa ń sọ àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ pé ọlọ́run ó máa yọ wá bí olè ṣé ànábì sọ gbogbo nǹkan yẹn ó wá ní gbogbo tó ń bá fẹ́ nu wọn sọ ànábì ló sọ ó ní wala yaqulu hadha al-abdu illa ma qala an-nabiyyu sallallahu alayhi wa sallam wala yukhriju qadaman min al-huda. tíra al-Istiftah page 21 olóhùn yapa sí ìlànà ànábì sallallahu alayhi wa sallam bó ti lè wù kí ó kéré ma òun yapa sí ìlànà ànábì abẹ́rẹ́ nǹkan mo ti sọ fún wa tẹ́lẹ̀ pé ntẹ́yìn bá pẹ́rẹ́ ẹ̀kọ́ ló má ta o bí o jẹ́ pé ntó bá jẹ́ gan-an òun ló kàn wá. nínú tíra Baqatun min Bustan al-Mahdi tẹ́bá wo page 88 ń bẹ̀ èyí tó jẹ́ tíra Hujjatullah ó ń sọ ń bẹ̀ wípé ó ní alhamdulillahi allazi ja'alani mazhara al-ayati wa sayyarani zilla sayyidil kainat ó ní ọlọ́run ló ṣe òun ní òjìji ànábì tó jẹ́ aṣíwájú gbogbo ẹ̀dá wa ja'ala ismi kasmihi bi anwa'i tafaddulat ọlọ́run ṣiṣẹ́ orúkọ ohun Ghulam Ahmad gẹ́gẹ́ bí orúkọ Muhammad sallallahu alaihi wasallam kí ló orúkọ Ghulam Ahmad Ghulam Ahmad ibnu Ghulam Murtada orúkọ ẹ̀ nìyẹn àmọ́ orúkọ mi mà ṣùgbọ́n òun náà ló padà wá ń kílèmù pé ọlọ́run sọ òun ní Ahmadu ọlọ́run sọ òun ní Muhammadu ó ní fàtán man ní àmà alayya li ahmadahu ọlọ́run ti parí dẹ̀rẹ́ ẹ̀ léhùn lórí kóun lè máa dúpẹ́ fún wa kúùnà lẹ́wọ́ ahmada tahta samawati kóun sì lè jẹ́ ẹni tí ó máa fọpẹ́ fún ọlọ́run ọba jù
lábẹ́ sámà wa nadara bi imana an-nas li yuhammiduni ó ní ọlọ́run sì ṣàpọ́nlé òun ó buyì kún un pẹ̀lú pé kó jẹ́ káwọn èèyàn máa gbà fóun Ghulam Ahmad nítorí kí wọ́n lè máa dúpẹ́ fóun Ghulam Ahmad wa akuna muhammadan bayna al-makhluqat kóun lè di ẹni tí ayé máa ṣẹyìn fún jùlọ láàrin gbogbo ẹ̀dá ẹ̀ ó ní fa ana ahmad òun ni ahmad wa ana muhammad òun ni muhammadu kama jaa fi riwayat gẹ́gẹ́ bó ṣe wà nínú àwọn riwayat kan dákun ń bọ̀ ní àwọn riwayat yẹn wà ẹbí lọ́wọ́ sáyé tì mẹ́yìn ń bọ̀ láwọn riwayat yẹn wà pé Ghulam Ahmad òun ni ahmad òun ni muhammad tàbá sọ fún wọn wípé wọ́n ń tú àyà tó wà ní suratu Saff wípé wa mubashiran bi rasulin ya'ti min ba'di ismuhu ahmad àyà yìí ibẹ̀ ni anabi Isa alayhi salatu wa salam ti ń sọ fún wa wípé ẹnìkan bọ̀ pé àtọ́hún bá lọ tán ẹni náà orúkọ rẹ̀ ó máa jẹ́ ahmad àmọ́ pé anabi sallallahu alayhi wa sallam ní jẹ́ muhammad òun náà ló sì ń jẹ́ ahmad ṣùgbọ́n àjọ amadiya náà àwọn akọ́lẹ̀ míì wọ́n ń tú àyà yẹn nítu wípé Ghulam Ahmad ní àyà náà bá wípé Isa ti sọ ọ́ lásọtẹ́lẹ̀ wípé Ghulam Ahmad ń bọ̀ nígbẹ̀yìn ayé orúkọ rẹ̀ ó sì máa jẹ́ ahmad ìtukùtù pátápátá gbà kò burú nígbà tó jásí pé ànábì wọn gan fúnra ẹ̀ gan òun náà ti sọ fún ọba Gẹ̀ẹ́sì tó ń darí ilẹ̀ India lásìkò ẹ̀ wípé Ìsá ọmọ Mariam ló ràn wá sáyé ṣẹ́rí nǹkan báyìí. nínú tíra I'jazu Ahmadi èyí tó wà nù tíra Ghulam Ahmad tó pè ní Nuzulul Masih ẹ wo page 290 nínú tíra yẹn tíra Nuzulul Masih page 290 òun ló lọ fọ́ọ̀lù sí ibi kọ̀sídà tó pè ní I'jazu Ahmadi ó kọ kọ̀sídà orin ẹsẹ̀ orin ó wá ní kò sẹ́ni ó tó bẹ̀ láti kọ́rú ẹ̀ ó pè yẹn ní I'jazu Ahmadi ṣé àwọn ànábì Ọlọ́run máa fi orin ṣe mọ̀jísà wàláhì ẹ máa ma àwọn òpùrọ́ láti ibi ọ̀rọ̀ wọn wala ta'rifannahum fi lahnil qawl ó sọ ní péjì yẹn wípé ó ní lahu khasafa al-qamaru al-muniru wa innali ghasa al-qamarani al-mushriqani atunkiru wa kana kalamun mu'jizun ayatan lahu kadhalika li qawlun ala al-kulli yabharu. ọ̀rọ̀ tí Ghulam Ahmad sọ ń bí yìí ó jẹ́ kan nú àwọn ọ̀rọ̀ ńláńlá tó sọ àwọn ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tí sọ ní dẹni ìbínú Ọlọ́run torí pé ó yẹ ìyá ànábì tààrà ń bí yìí gẹ́gẹ́ bí àṣà àti ìṣe ẹ̀ náà nìyẹn mo sọ fún wa tẹ́lẹ̀ wípé ó ń fi rẹ̀ jọ ànábì sallallahu alayhi wa sallam ó sì ń pè rẹ̀ ní Muhammad sallallahu alayhi wa sallam pé òun náà ni ìwáyé ẹlẹ́ẹ̀kejì Muhammad òun Ghulam Ahmad ṣùgbọ́n èyí tó sọ ń bí yìí òun náà ni pé ó ní ẹ̀rí lásìkò Muhammad ìgbà táwọn kèfèrí ní kó mú àmì wá káwọn lè máa pẹ́ ní Ọlọ́run ni òṣùpá sì pín sí méjì iqtarabati as-sa'atu wa inshaqqa al-qamar olóṣùpá ànábì sì ní kí òṣùpá pín sí méjì ó ní ẹ̀rí pé mùjísà tó ṣẹlẹ̀ fún Muhammad yẹn ẹ̀rí ìgbà tó sọ̀rọ̀ yẹn ó wá ní wa inna li ghasa al-qamarani lil-mushrikani atunkiru ṣẹ́wárí lásìkò ti tèmi ní tó ṣẹlẹ̀ jù yẹn lọ àti eclipse of the sun àti eclipse of the moon méjèèjì òun náà ló ṣẹlẹ̀ lásìkò ti tòun yẹn ni pé lásìkò ànábì eclipse of the moon nìkan ló ṣẹlẹ̀ ṣùgbọ́n lásìkò tóun àti sun àti moon ní eclipse ṣẹlẹ̀ sí ṣẹ̀rí nǹkan bẹ́yẹn ọ̀rọ̀ yìí ẹ gbé lọ́dọ̀ onílàákàyè gbogbo onílàákàyè tó bá ṣẹlẹ̀ gbogbo onílàákàyè tó bá wà ẹ jẹ́ kí á bèè lọ́wọ́ wọn nítorí ló ṣẹlẹ̀ yìí ṣé ọ̀rọ̀ yìí pọ́n nábì lé àbóyẹyẹ nígbà tí yẹn bá sọ pé kódà Muhammad ìwé kan ṣe ló mú wa èmi sì ní ìwé mẹ́ta ṣé àpọ́nlé nìyẹn jẹ́ fún Muhammad ni mo sọ pé ọgbẹ́ni yìí kódà kò ju ẹni tá a lè pè ní onílàákàyè rárá torí pé ìṣọwọ́ gbọ́rọ̀ ẹ̀ kalẹ̀ túmọ̀ sí wípé kò ní ẹ̀kọ́ bó ti kó lè kéré mọ́ ẹ má tiẹ̀ sọ pé kì í ṣe ànábì yẹn yàtọ̀ yẹn ti dájú ó ti dájú tipẹ́tipẹ́ nítòkù tá a tún lè sọ ni pé kò tiẹ̀ ní ẹ̀kọ́ ó fàkọ́dà adabu gan kò ní tí wọ́n ń pè ní adabu bó ti lè kéré mọ́ nínú ẹni tó ń sọ̀rọ̀ eléyìí nípa ànábì sallallahu alayhi wa sallam abẹ́ ẹ̀gbọ́ ni ó ní eclipse of the moon nìkan ló ṣe lásìkò ànábì sallallahu alayhi wa sallam ṣùgbọ́n lásìkò tó ń both sun and the moon ní eclipse ṣẹlẹ̀ sí kò tí ì dúró ó ní wa kana kalamun mu'jizun ayatan lahu ó ní ànábì sì ní ọ̀rọ̀ kan tí ṣe alukurani èyí tá a fi ṣe ohun ìdánilágara fún gbogbo àwọn ọ̀tá yẹn ni pé kò sírú agbára táwọn ọ̀tá lè ní táwọn fi lè fi mú alukurani wá gẹ́gẹ́ bí Ọlọ́run náà ṣe sọ pé walau kana ba'duhum li ba'din zahira wọn nílè múrú alukurani wá bẹ́ẹ̀ ni Ghulam Ahmad wà dákẹ́ kò dákẹ́ ń bẹ̀ yẹn ó ní ànábì ní mùjísà lóòótọ́ ọ̀rọ̀ tọ́lọ́run fi ránṣẹ́ sí alukurani ọ̀rọ̀ tó borí gbogbo ọ̀rọ̀ ni ṣùgbọ́n ó ní ọ̀rọ̀ náà jẹ́ àmì fún bó ṣe sọ nìyẹn kí n má sọ pé ọ̀rọ̀ tó borí gbogbo ọ̀rọ̀ torí kò tí ì sọ bẹ́ẹ̀ ń bí
ó ní kadhalika li qawlun ala al-kulli yabharu ó ní bẹ́ẹ̀ sì ni bá Ànábì ṣe ní tírà kan èyí tó já sí wípé Ọlọ́run fi ṣe àmì fún òun Ghulam Ahmad òun náà ní àwọn ọ̀rọ̀ kan òun náà ní àwọn ìwé kan òun náà ní ọ̀rọ̀ kan èyí tí ó ń dẹ́rùbà gbogbo ọ̀rọ̀ èyí tó borí gbogbo ọ̀rọ̀ ala al-kulli bó ti wí náà ni ala al-kulli yabharu abẹ́rí ni mo sọ pé ọgbẹ́ni yóò fún wa láàyè ká defend ẹ̀ tó bá sọ̀rọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó gbé tiẹ̀ sí lẹ́gbẹ̀ẹ́ níbi kan náà àwọn àwí ẹ̀ ó sọ̀rọ̀ ó ní miracles ànábì pé ó tóbi 3,000 tí wọ́n record sílẹ̀ bó ti sọ náà nìyẹn ṣùgbọ́n nígbà tó máa padà sọ̀rọ̀ ń bò mí nínú tíra tazkiratu shahadatayn ṣe ló ní miracles tòun ó lé ní 1 million ó ti sọ ń bì kan nínú àwọn àwí ẹ̀ pé miracles ànábì bíi 3,000 ni wọ́n á fẹ́ sọ ti ṣe wá níwọ̀ ní miracles tó lé ní 1 million ẹ dákun ṣé àpọ́nlé ń bẹ́ẹ̀ bí eléyìí fún ànábì wa sallallahu alayhi wa sallam ṣe é rí pé gbogbo ẹni tó ń kílèmù kó ń fẹ́ràn ànábì kọ́ ló nífẹ̀ẹ́ lóòótọ́ èèyàn lè nífẹ̀ẹ́ ànábì àfi kó tẹ̀lé súnà ẹ̀ èèyàn lè nífẹ̀ẹ́ ànábì àfi kó tẹ̀lé ìlànà ẹ̀ àfi kó tẹ̀lé alukoran kó sì máa kàdísì kó sì gbọ́ yé kó wá mú ẹ̀kọ́ ńbẹ kó náà máa fi ṣiṣẹ́ nítorí jẹ́ pé èèyàn nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam ni àmọ́ ìfẹ́ káfẹ́nu yẹran sọ́bẹ̀ ìfẹ́ àfẹnusọ ṣé ìfẹ́ nìyẹn àìmọye ẹni tí àwọn èèyàn ò nífẹ̀ẹ́ sí àwọn fẹ́ o kódà báwọn bá rí àwọn ò lè sùn irọ́ ni tí ó bá ti yẹ́yìn padà tó pẹ̀sẹ̀ dàbá yìí nísìn wọ́n á ṣe ṣùtì ètè sí lẹ́yìn wọ́n á yín mú sí pé orí alákọ̀ọ́rí ààrẹ ló máa fẹ́ rú ẹ̀ bí ọmọ ẹ̀dá ènìyàn ti rí nìyẹn eléyìí jákujàku ìdáǹpẹ̀ ní Ghulam Ahmad ó wá ń gbé miracles ti ẹ̀sẹ̀ gbẹ̀ta Ànábì sallallahu alaihi wasallam ó ní eclipse of the moon ló ṣẹlẹ̀ lásìkò Ànábì ṣùgbọ́n lásìkò tòun ní tó ṣẹlẹ̀ jù yẹn lọ eclipse of the sun and the moon méjèèjì ló ṣẹlẹ̀ lásìkò tòun ó lọ Ànábì ní tírà kan tí ṣe alukurani Ọlọ́run fi ṣe mùjísà fún àmọ́ òun náà tó wá ní ọ̀rọ̀ kan ìyẹn àwọn tírà tòun náà èyí tó borí gbogbo ọ̀rọ̀ ìjọ Ahmadiyya àwọn máa sọ fún yín pé tírà wo làwọn ní tó kọjá Kùránì àsọ pé ẹ̀ ń fi tírà míì kí n tó yàtọ̀ fún Kùránì ṣé Ọlọ́run ti ẹ̀gbàrún yín tẹ́lẹ̀ ni torí pé qad kafartum ba'da imanikum hal kuntum mu'minina aslan ṣe tiẹ̀ nígbàgbọ́ kan tẹ́lẹ̀ tá a sọ pé àyà la ta'tadhiru qad kafartum ba'da imanikum bá yín mu so ìjọ yìí jama'atul ajaib ni bí mo ṣe sọ wọn làwọn ní tíra o àwọn òṣèkínní kan o ó yẹ ṣáwò náà ẹsẹ snapshot àwọn tíra tẹsọ pé àwọn nìyẹn tó dàbí Kùránì nìyẹn ẹsẹ jẹ káwọn tiẹ̀ wọn tún dìfẹ́ nìṣíyàn de Kùránì tẹ níṣíyàn ní ẹsẹ snapshot pépà ẹ jẹ káwọn tiẹ̀ rí ẹ̀rí táwọn àbá ṣe bẹ́ẹ̀ dìfẹ́ nìṣíyàn orí ibú títí wọn náà lè fojú hàn wọn ń wẹ́ ní kúnra ni nínú àwọn ṣíyàn títí wọn ti bàjẹ́ so wọn ń fẹ́ kí wọ́n jọ rìn pọ̀ kí wọ́n lè bá a pọ̀ kán lè wàá jọ fèsì alùsùnà wal jamaa bẹ́ẹ̀ ni alùsùnà wal jamaa kọ́ ni problem àwọn ní ìpìlẹ̀ Islam ìjọ wo lẹ lè fi Abubakar àti Umar àti Usman tì sí ẹ fi tìsára onísúfì ẹ kọjá yìí ẹ ṣe Ọlọ́run tààrà bẹ́ẹ̀ fi wọ́n tìsára àjọ alásàlátù ẹ jẹ ìyà kò síbi tá a lè fi àwọn sọ̀hábà nẹ́bí tì sí kọjá àdí súnà nẹ́bí sallallahu alaihi wasallam èyí tí onísúnà alùsùnà wal jamaa tòótọ́ ni mo wí tí wọ́n ní nǹkan mi tí wọ́n ń pèpè sí kọjá súnà náà eléyìí wá ìjọ Ahmadiyya tó máa ń sọ fún yín pé ẹ sá wo tíra tẹ láwọn níyẹn ìwé tẹ láwọn níyẹn tẹ ló dàbí Kùránì àbí Kùránì mi bá ṣe ń sọ náà nìyẹn ẹ sá wo Kùránì mi tẹ sọ pé àwọn ní n tà ń sọ kọ́ nìyẹn a sọ pé ẹ ní Kùránì mi ìwé mi tẹ gbà lọ́dọ̀ ara yín pé Kùránì gangan ni ṣùgbọ́n àní Ghulam yín ní revelation ó lójú gbogbo ọ̀rọ̀ lọ ó ní status ẹ ó dàbí status Kùránì in terms of accuracy and infallibility and perfection ẹ gbọ́ kí sẹ́ẹ̀tì mi tí mo pè ní Ghulam Ahmad's Revelations ìyẹn ni kí wọ́n defend o ọ̀rọ̀ pé ẹni ìwé kan tẹ́ kó jọ tẹ́sí ń pè ní Quran tó sì yàtọ̀ fún Quran tó wà lọ́wọ́ àwọn mùsùlùmí yẹn kọ́ ni mo fẹ́ sọ bó tilẹ̀ jásí pé ìyẹn náà wọ́n ní translation fún Quran léyìí tí mùsùlùmí kì í tú Quran bẹ̀ láti àná wọn látàyé ànábì sallallahu alaihi wasallam títí dásìkò wà yìí bẹ́ẹ̀ ni náà tabalẹ̀ ní Quran mi lọ́tọ̀ we mean Quran tá à ń lò yìí gangan èyí tẹ́ fi àwọn translation ti yín sí ìbá jẹ́ translation Lárúbáwá ìbá jẹ́ commentary ti English àbí Arabic èyí owó lè jẹ́ ń bẹ̀ ó yàtọ̀ fún tó wà lọ́wọ́ àwọn mùsùlùmí torí pé èyí Kùránì padà lóòótọ́ bá tí fi ń kírun lẹ́yìn náà fi ń kírun ṣùgbọ́n ìgbàgbọ́ tó wà lábẹ́ àyà kọ̀ọ̀kan pàpàjùlọ àwọn àyà tá a ní ìyàpẹ́nu lé lórí bí àyà wa akharina minhum bí àyà ma kana Muhammadun aba ahadin min rijalikum Suratul Jumu'ah verse 3 Quran chapter 33 verse 40 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àyà Kùránì ìgbàgbọ́ yín lórí àwọn àyà yẹn yàtọ̀ ń tà ń sọ nìyẹn ẹ máa takú sí di pé torí wọn á fẹ́ Ahmadiyya fẹ́ fún yín ní question tó máa dá yín lágara pé ẹ láwọn ní Kùránì mi ó yá ẹ jẹ́ káwọn wo Kùránì yẹn táwọn dẹ̀ kọ́ síbẹ̀ pé Kùránì ti Ahmadiyya lélẹ́yìí o ta ló ń bá yín sọ yẹn tẹ bá ti lọ gbọ́ kíṣẹ́ tì mí Ghulam Ahmad's Revelation ọ̀rọ̀ yẹn ó yẹ yín jàre àti wípé èèyàn tó ní gbogbo revelation tó ń gbà lọ́dọ̀ Ọlọ́run
kò ní àbùkù bó ti wù ọ́ mọ́ tó máa kójọ sínú ìwé kan ṣé kúránì kí ó jẹ́ yẹn ṣé kúránì tí wọn náà kí ó jẹ́ yẹn so ẹ ní ìwé kan tó ń pè ní alikitabul mubin yẹn kọ́ la fẹ́ jẹ ẹ pè ní alikitabul mubin nù wọn ní sẹ ẹ ń pè ní at-tazkira bó tilẹ̀ jásí pé àwọn kan nínú amadi àwọn pè tíra yẹn ní alikitabul mubin ìyẹn kọ́ ní ìṣòro ṣùgbọ́n wọ́n pè ní at-tazkira ní sẹ at-tazkiratu pàṣẹ kọ́ síbi cover page majmu'atul wahyi al-muqaddas war-ru'a wal-kushuf li sayyidina Mirza Ghulam Ahmad al-Qadiani alayhi salatu wa salam al-masih al-maw'ud wal-imam al-mahdi al-masih al-maw'ud wal-imam al-mahdi ìkan kọ́ nìyẹn ìwé yìí ní sinbi more than 1000 pages ni wọ́n dẹ̀gbà pé gbogbo àwọn revelation tó wà nínú ẹ̀ ó wà accurate gẹ́gẹ́ bí ànábì wọn ṣe sọ ó dáa ṣé wọn àti ìgbésẹ̀gbẹ̀ Kùránì bẹ́ẹ̀ yẹn mo sọ pé ìjọ yìí ìjọ àfẹrúgbàbùkún ni o ẹ má jẹ́ kí wọ́n da ọ̀rọ̀ mọ́ wa lójú abala bí tí mo ti fẹ́ dúró nísìnyí ká tó padà tẹ̀síwájú ń gbà mí insha Allah ta'ala òun náà ni pé Ghulam Ahmad sọ pé lásìkò ànábì sallallahu alayhi wa sallam eclipse of the moon nìkan ló ṣẹlẹ̀ ṣùgbọ́n lásìkò tóun àti eclipse of the sun àti eclipse of the moon méjèèjì ló ṣẹlẹ̀ ó tún ní ànábì ní tírà kan tí tírà yẹn jẹ́ mùjísà fún ṣùgbọ́n wọ́n á ní ọ̀rọ̀ kan tó borí gbogbo ọ̀rọ̀ ẹ dákun ṣé ẹni tó ní Ọlọ́run kóhun lédè gbogbo èdè lárúbáwá láàlẹ́ ọjọ́ kan kílẹ̀ tó mọ́ ṣé kò mọ bí wọ́n ti sọ̀rọ̀ tí òfin ní bá Kùránì wí kọjá arú ọ̀nà tó gbàgbé kalẹ̀ yìí kí ló dé tó sọ pé alal kulli yubhiru ẹ bá mi béèrè lọ́wọ́ ọjọ́ Ahmadiyya akẹ́kọ̀ọ́ èdè lárúbáwá ni wá kò sí tí wọ́n fẹ́ sá sí máa kó sínú ẹ̀ka àwòwọ̀ wọn jáde ó ní lahu khasafa al-qamaru al-muniru wa inna li ghasa al-qamarani al-mushrikani atunkiru wa kana kalamun mu'jizun ayatan lahu kadhalika li qawlun ala al-kulli يبهر أقول قولي هذا وأستغفر الله لي ولكم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته